Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún àǹfààní láti tó fún wa ní àkókò yìí láti gbọ́ ọ̀rọ̀ rẹ. A gbà ládùúrà bí a ti ń lọ nínú ọ̀rọ̀ náà. Jésù alágbára jùlọ, wá mí sí wa. Gbogbo ìhámọ́ra tá a nílò láti jagun ṣẹ́gun, Bàbá ẹ yọ̀ǹda rẹ̀ fún wa. Àti ní ìkẹyìn, jẹ́ ká lè borí èṣù, Sátánì ni, ejò láéláé ni, àti gbogbo agbára ẹran ara nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní orúkọ Olúwa ni mo kí wa káàbọ̀ pé a kú àkókò yìí. Mo sì gbà ládàá pé Ọlọ́run alágbára kò ní fi wá sílẹ̀. À ń fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa nínú Olúwa, Bíṣọ̀bù aláṣẹ ti ẹkùn Ifẹ̀, Bàbá Olúbùnmi Akínládé, fún oore ọ̀fẹ́ àǹfààní yìí láti máa ru ìgbàgbọ́ wa sókè nínú Olúwa. Mo gbà ládùúrà, bàbá, okun àti agbára tí ẹ nílò, Ọlọ́run nínú àánú rẹ̀ yóò máa yọ̀ǹda rẹ̀ fún yín. Àwọn ọmọ Ọlọ́run, kí lohun tí mo fẹ́ jẹ́ ká jọ gbé yẹ̀wò ní àkókò yìí, pàápàá ní àkókò tí a wà yìí? Ohun tí mo fẹ́ ká jọ gbé yẹ̀wò, òun ni mo pè ní ojúlówó ìhámọ́ra fún ogun. Ojúlówó ìhámọ́ra fún ogun. Mo dẹ̀ mú ẹsẹ̀ wúrà mi jáde láti inú Éfésù orí 6, pàápàá jùlọ ẹsẹ̀ 11, Ephesians chapter 6 verse 11. Ó ní ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀, kí ẹ̀yin kó lè kọjú ìjà sí àrékérekè èṣù. Ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀, kí ẹ̀yin kó lè kọjú ìjà sí àrékérekè èṣù. Tá bá wo ibi tí a kà yìí, a rí dájú pé Pọ́ọ̀lù àpọ́sítélì lẹ́ni tó kọ lẹ́tà yìí sí ìjọ tó wà ní Éfésù, pàápàá nígbà tó rí ohun tó ń ṣẹlẹ̀ ní àkókò náà. Torí ọ̀pọ̀ alágbára ló ti ṣubú, ọ̀pọ̀ tó jẹ́ kó jẹ́ alágbára ló ti di ọ̀lẹ. Èyí ló mú kí Pọ́ọ̀lù kó bẹ gègé lọ́wẹ̀ fún ìjọ yìí pé irúfẹ́ ojúlówó ìhámọ́ra wo ló yẹ kí wọ́n gbé wọ̀. Tí a bá wo ìwé Éfésù yìí dáradára, pàápàá orí 6 láti ẹsẹ̀ 10 sí iwájú, àrí pé Pọ́ọ̀lù sọ fún wọn wípé lákòótán ará mi, ẹ jẹ́ alágbára nínú Olúwa àti nínú agbára ipá rẹ̀. Pọ́ọ̀lù ń rọ̀ wọ́n pé kí wọ́n jẹ́ alágbára nínú Olúwa àti pé kí wọ́n gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀, kí ẹ̀yin kó lè kọjú ìjà sí àrékérekè èṣù. Àwọn ọmọ Ọlọ́run, ìjà tí à ń jà yìí kì í ṣe ìjà tá a lè fi ojú lásán jà. Pọ́ọ̀lù gbìyànjú láti ṣàlàyé fún wa dáradára, pàápàá ní ẹsẹ̀ 12 síwájú. Ó nítorí pé kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara ni àwa ń bá jí ìjàkadì, ṣùgbọ́n àwọn ìjòyè, àwọn ọlọ́lá, àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀mí búburú ní ojú ọ̀run. Ètò túmọ̀ sí pé àwọn ẹ̀mí tí a kò rí, àwọn ẹ̀mí tó wà níbikíbi tó dẹ̀ wà níbi gbogbo. Nítorí náà, ó ní ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀, kí ẹ̀yin kó lè dúró tíírí ní ọjọ́ ibi. Nígbà tẹ́yin bá sì ti ṣe ohun gbogbo tán, kí ẹ sì dúró. Kí a dúró nínú Olúwa. Ó ní ẹ dúró náà lẹ́yìn tí a ti fi àmùrè òtítọ́ di ẹ̀gbẹ́ yín, tí ẹ sì di ìgbàyà òdodo ní ìmọ́ra, tí ẹ sì múra pẹ̀lú ìhìnrere nígbà tá a bá wọ bàtà àlàáfíà láti sọ̀rọ̀ àti láti ṣẹ́gun nípasẹ̀ ọ̀rọ̀ àlàáfíà. Ó tẹ̀síwájú, ó ní lékè gbogbo rẹ̀ ẹ mú àpáta ìgbàgbọ́, nípa ẹ̀ tí ẹ̀yin ò fi máa paná gbogbo ọfà iná ẹni ibi nì. Ta lẹni ibi nì bí kò ṣe Sátánì àti àwọn ọmọ ogun rẹ̀? Ó ní kí ẹ sì mú àṣíborí ìgbàlà àti idà ti ẹ̀mí, tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run, pẹ̀lú gbogbo àdúrà àti ẹ̀bẹ̀ ní kí ẹ máa gbàdúrà ní ìgbà gbogbo nínú ẹ̀mí, kí ẹ máa ṣọ́ra, kí ẹ sì dúró ṣinṣin. Àwọn ọmọ Ọlọ́run, ayé tá a wà yìí kì í ṣe ayé ojú lásán o.
ayé tá a nílò láti ja ìjàkadì pẹ̀lú Sátánì ni o. Jákọ́bù orí kẹrin ẹsẹ̀ keje sọ fún wa, ó ní torí náà ẹ tẹríba fún Ọlọ́run, ó ní ẹ kọjú ìjà sí èṣù yóò sì sá. Ìyẹn jẹ́ kó yà wípé ayé tí a wà yìí ayé ogun ni, ayé tí àwọn ẹ̀mí kẹ̀mí tí wọ́n kún gbogbo rẹ̀. Ṣùgbọ́n a ní oore ọ̀fẹ́ nítorí pé ẹnikẹ́ni tó bá ti wà nínú Kristi ó ti ní òmìnira, ó sì ti ní agbára. Jọ̀wọ́ gbàgbọ́ wípé ogun láyé àti pé ẹni tó rí bá kó yọ òun ló jàjàbọ́. Tàbá dẹ̀ wo àwọn jagunjagun nígbà tí wọ́n bá ń lọ sójú ogun, pàápàá fún àfiwé èyí tí Pọ́ọ̀lù tó fi àkàwé rẹ̀ níbi tí a kà yìí, àrí àwọn jagunjagun tó máa lọ sójú ogun wọ́n á di gbogbo ìhámọ́ra, wọ́n gbà àṣìborí sórí, wọ́n mú àpáta iná èyí tí wọ́n fi ń paná ọfà tàbí ìbọn, wọ́n di ara wọn, wọ́n wo bàtà, ogun yá nìyẹn. Wọ́n mú idà lọ́wọ́, wọ́n mú oríṣiríṣi ìbọn láti lọ kọjú ìjà sí ọ̀tá tó ń bá wọn jà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ àwọn ọmọ Ọlọ́run, Sátánì ni ọ̀tá tó ń bá wa jà, ẹni tí a dẹ̀ lè lọ kojú pẹ̀lú ìbọn tàbí àdá, ṣùgbọ́n ẹni tí a lè kojú pẹ̀lú ìgbà tá a bá gbé ìhámọ́ra agbára ètò ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìdí nìyí tí Pọ́ọ̀lù fi ń pe gbogbo onígbàgbọ́ láti di ìhámọ́ra. Àrí tá bá wo Sámúẹ́lì kínní orí ìkẹtàdínlógún láti ẹsẹ̀ ìkejìdínlógójì síwájú, 1 Samuel chapter 17 from verse 38 síwájú, a rí pé a rí ìtàn láàrin Dáfídì àti Gòláyàtì. Bí Gòláyàtì bó ti ṣe sígbọnlẹ̀ tó gbé gbogbo ìhámọ́ra ti ayé yìí, tó gbé gbogbo rẹ̀ wọ̀, tó tún mú àwà dání, tó mú idà dání. A rí pé nígbà Dáfídì tó fẹ́ lọ kojú rẹ̀, ohun tó ṣe ni pé wọ́n ti lè kó gbogbo rẹ̀ wọ̀ lára, ṣùgbọ́n tó gbọ́ wọn ò tí ì lè, òun ò dán ilé ìwò rí, ó ṣe bẹ́ẹ̀ fún Sọ́ọ̀lù. Ó wá tẹ̀síwájú, ó ní òun yóò lọ kojú rẹ̀ ní orúkọ Ọlọ́run àwọn ọmọ Ísírẹ́lì, ẹni tí Gòláyàtì tí ó ti fi bú. Àṣẹ ohun tó ṣẹlẹ̀ pé lẹ́yìn eléyìí Dáfídì ó tọ̀ Gòláyàtì lọ ní orúkọ Olúwa, ó gbé ìhámọ́ra ti ẹ̀mí, ó gbé wọ̀, ó sì ṣẹ́gun Gòláyàtì. Mo gbàdúrà fún ẹnì kọ̀ọ̀kan wa, ohunkóhun tó lè máa dojúkọ, ẹ̀mí tó lè máa dojúkọ tàbí ìpèníjà tó lè máa là kọjá lákòókò yìí, agbára láti borí gbà á lórúkọ Jésù. Síwájú sí àwa ọmọ Ọlọ́run, irú ìhámọ́ra wo ni a lè gbé wọ̀ láti kojú ìjà tàbí láti kojú ogun ti agbára ti ayé yìí? A gbọ́dọ̀ mọ̀ dájú gẹ́gẹ́ bí ẹsẹ̀ 12 Éfésù orí 6 ẹsẹ̀ 12, ó ní torí pé kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara ni àwa ń bá jìjàkadì, ṣùgbọ́n àwọn ìjòyè, àwọn ọlọ́lá, àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀mí búburú ní ojú ọ̀run. Ẹ̀mí búburú ní ojú ọ̀run, ẹ̀mí búburú ètè pé a ò lè fi idà tàbí ìbọn tá ò fi lè kojú wọn. Dáfídì nígbà tó lọ kojú Gòláyàtì, ohun tó sọ ni pé ó ní 1 Samuel kínní orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkarùndínláàádọ́ta, 1 Samuel chapter 17 verse 45, ó wí pé Dáfídì sì wí fún Fílístínì náà pé ìwọ mú idà àti ọ̀kọ̀ àti àwà tọ̀ mí wá, ṣùgbọ́n èmi tọ̀ ọ́ wá ní orúkọ Olúwa àwọn ọmọ ogun, Ọlọ́run ogun Ísírẹ́lì tí ìwọ gàn. Ó lọ ní orúkọ Olúwa. Ẹ jẹ́ ká wo àwọn ojúlówó ìhámọ́ra ogun tí onígbàgbọ́ tó gbọ́dọ̀ gbé wọ̀. Ojúlówó ìhámọ́ra ogun tí onígbàgbọ́ tí ó lè gbé wọ̀ láti kọjú ìjà sí èṣù. Ìkíní, onímọ̀pẹ̀ ní ìgbẹ́kẹ̀lé nínú Olúwa. Ìgbẹ́kẹ̀lé nínú Olúwa. Gẹ́gẹ́ bí Dáfídì, ó lóun tọ̀ Gòláyàtì lọ ní orúkọ Olúwa. Ó ní ìgbẹ́kẹ̀lé ńlá nínú orúkọ Olúwa. Pé orúkọ Olúwa ló lè gba òun, ó sì gbà á. Mo gbàdúrà fún wọn, orúkọ Olúwa yóò jẹ́ fún wọn lọ́dún yìí.
ìgbẹ́kẹ̀lé nínú Olúwa. Sáàmù 105 Psalm 125 ẹsẹ̀ kínní, ó ní àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè Síónì tí a kò lè ṣí ní ìdí, ṣùgbọ́n tí ó dúró láéláé. Ó ní bí òkè ńlá tí Jerúsálẹ́mù ká, bẹ́ẹ̀ l'Olúwa yí àwọn tirẹ̀ ká. Ìgbẹ́kẹ̀lé nínú Olúwa ó ṣe pàtàkì nínú ohunkóhun tó bá ń là kọjá. Ní ìgbẹ́kẹ̀lé pé wàá borí, ó sì borí lórúkọ Jésù. Ohun ìkejì ni pé jẹ́ aládùúrà àti ẹni tó ń gbààwẹ̀. Jẹ́ aládùúrà àti ẹni tó ń gbààwẹ̀. Mo fẹ́ kó yé wa wípé ní Matthew orí 17 ẹsẹ̀ 21, Matthew chapter 17 verse 21. Bíbélì sọ pé láìsí àwẹ̀ àti àdúrà, ó ní nǹkan wọ̀nyí kò lè wá sí ìmúṣẹ. Onígbàgbọ́, o gbọ́dọ̀ jẹ́ aládùúrà, o gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń gbàdúrà ní ìgbà gbogbo, kí gbogbo àwọn agbára òkùnkùn yìí kó má bàa borí rẹ. Síwájú sí tá bá wo Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 13 ẹsẹ̀ 2 àti 3. Ó ní nígbà tí wọ́n sì ń gbàdúrà tí wọ́n ń jọ́sìn, ó ní tí wọ́n sì ń gbààwẹ̀, ó ní ẹ̀mí Ọlọ́run bà lé wọn wípé kí wọ́n ya Bánábà òun Sọ́ọ̀lù sọ́tọ̀ fún iṣẹ́ tí a gbé lé wọn lọ́wọ́. Agbára àdúrà pọ̀ púpọ̀. Nígbà tí àwẹ̀ àtàdúrà bá dẹ̀ sí lọ, ó ń ṣẹ́gun ńlá fún onígbàgbọ́. Lórí àdúrà àti àwẹ̀ yìí, tí a bá wo Daniel orí 10 ẹsẹ̀ 12 àti 13, Daniel chapter 10 verses 12 and 13, ó sọ fún wa pé ọjọ́ tí Daniel tó ti bẹ̀ sí gbààwẹ̀ àti àdúrà ni Ọlọ́run ti dá lóhùn àdúrà rẹ̀. Ṣùgbọ́n àwọn agbára òkùnkùn, àwọn agbára ìjọba Páṣíà, àwọn ẹ̀mí òkùnkùn, ó ní wọ́n de áńgẹ́lì Olúwa tá a ránṣẹ́ kó má bàa rí èsì àdúrà rẹ̀ fún ọjọ́ 21 kó tó di pé áńgẹ́lì Máíkẹ́lì kó tó dá sí. Ìyẹn sọ pé nígbà tá a bá ń gbàdúrà, a gbọ́dọ̀ gbàdúrà títí a fi gba èsì àdúrà wa. Síwájú sí, Jábésì náà gẹ́gẹ́ bí aládùúrà àti tó gbààwẹ̀ ní Kíróníkà kínní orí 4 ẹsẹ̀ 9 sí 10. Nígbà táwọn èèyàn sọ pé kó gba ohun tó ṣẹlẹ̀ sí kó gba tiẹ̀ bẹ́ẹ̀, kó gba kádàrá bẹ́ẹ̀, ó takú pé kò rí bẹ́ẹ̀ o. Ó lọ nínú àwẹ̀ àti àdúrà, ó sì gbàdúrà pé Olúwa ìwọ ìbàjẹ́ sọ àgbègbè di ńlá. Ọlọ́run sì yí ìgbésí ayé rẹ̀, ó sì yí padà tó bẹ́ẹ̀ gẹ́ tí bẹ́ẹ̀ sọ pé ó ṣe ọlọ́lá ju àwọn yòókù lọ. Agbára àwẹ̀ àti àdúrà kò kéré. Ìkẹta ni pé kó tó lè kọjú ìjọgun sí Sátánì, o gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ní iná ọ̀rọ̀ Ọlọ́run, ẹni tí ọ̀rọ̀ Ọlọ́run tó ń gbé inú rẹ̀. Jòhánù orí 15 ẹsẹ̀ 7, ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi tọ̀rọ̀ mi sì ń gbé inú yín, ẹ ó béèrè ohun tí ẹ fẹ́, a ó sì ṣe fún yín. Ọ̀rọ̀ Ọlọ́run. Ní Éfésù orí 6 ẹsẹ̀ 17, Ephesians chapter 6 verse 17, a fi ọ̀rọ̀ Ọlọ́run wé idà ẹ̀mí níbí báyìí. Nígbà tó bá ní idà ẹ̀mí lọ́wọ́, wàá lè kọjú ìjà sí èṣù, wàá sì lè borí. Síwájú sí Matthew orí 4 ẹsẹ̀ 1 sí 10, a rí pé nígbà tí èṣù wá láti wá dán Jésù wò, Jésù lo ọ̀rọ̀ tá pè ní ọ̀rọ̀ Ọlọ́run láti borí Sátánì. Wàá borí lórúkọ ńlá Jésù Kristi. Ohun ìkẹrin tó gbọ́dọ̀ ṣe láti lè gbé ojúlówó ìhámọ́ra ogun, láti borí èṣù àtàwọn ẹ̀mí kẹ́mí, ó ní pé kó jẹ́ ẹni mímọ́. Jẹ́ ẹni mímọ́. Pétérù kínní orí 1